Ẹ kúrọ̀lẹ́, mo kí gbogbo wa káàkiri ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá gangan. Mo kí gbogbo wa, mo kí gbogbo àwọn lọ́balọ́ba, bàbá wa orí adé, ọrùn lẹ̀kẹ̀. Mo kí gbogbo àwọn àfáà wa látòkè délẹ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe ń bá a lọ, ẹni pé mo ti ṣàdéhùn fún wa mo ti ṣàdéhùn wípé bí nǹkan bá ṣe ń lọ, mi ní jẹ́ kí tiwa di, mi dẹ̀ ní jẹ́ kójú wa kó mọ̀sáláì rí pé kó mọ̀ fùwárù yẹn. Gbogbo èyí tó bá ti ń gba ìkí àtẹ̀mí kọjá, mo ti ṣàdéhùn rẹ̀ pé màá máa gbé jáde fún wa. Ẹ má jẹ́ kó yà wá lẹ́nu o, ọ̀rọ̀ sáládò méjì kò sáládò méjì, òun náà ni bí nǹkan bá tún ṣe wá ń lọ la tún fẹ́ tẹ̀sí yín létí. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ followers mi, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ subscribers mi, tẹ́ pé ẹ ti tẹ̀ka sí, ẹ ti subscribe, ẹ tẹ notification button, ẹ tún join membership, ẹ tún tẹ super thanks fún wa. Ilé ayé yín, ọ̀nà yín kò ní bàjẹ́, jíjẹ mímu yín kò ní nira, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ẹ̀sìn Islam ò ní dàrú, àárín àwọn àáfàá wa kò ní dàrú ẹ rí kó disbata yanyan. Àwọn tá a kéwú gan wá kà wá láyà wípé ibo lè ra ń kó wa rè yí ẹ̀yin bàbá wa, ẹ̀yin àáfàá wa ńláńlá jàǹkànjàǹkàn, ẹ̀yin ìmáàmù, ẹ̀yin èèyàn ńlá, ẹ̀yin àáfàá ńláńlá nídìí iṣẹ́ ní inú ẹ̀sìn Islam. Ìlọ́jẹ́ kí ariwo yìí náà fọ́n jáde wípé ẹ̀sìn yìí ò ní bàjẹ́, àárín àwọn àáfàá kò sì ní dàrú, torí ó jẹ́ tó máa ń jẹ́dùn ọkàn fẹ́mi. Ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn wípé àárín àwọn àáfàá ò tò, because àwọn ni bàbá wa, torí pé àwọn ni olórí ẹ̀sìn Islam, àwọn lolórí, àwọn lásíwájú, àwọn lèmọ́mù, àwọn làdáni, àwọn làáfàá wa. Tẹ́ pé a sì kó mọ ni, a sì gbéyàwó ní ìsìnkú oríṣiríṣi, gbogbo ètò tọ́lọ́run lálẹ̀ fún wa, àwọn náà ń ṣàmójútó, ní ń jẹ́ olùdarí fún gbogbo ẹ̀. Táàrin wọn bá wá tòrò, sẹ́rí pé ẹ̀sìn Islam gan nílẹ̀ Yorùbá ó wá dàbí ẹni pé ẹsẹ̀ rẹ̀ ń ṣe tágétágé nílẹ̀ẹ́lẹ̀, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn, bí bá ṣe wá ń lọ, bí bá ṣe ń lọ, a máa tẹ̀sí yín létí. Ṣé rí bí ọ̀rọ̀ dé dúró sí yìí, àwọn ọmọ Ìlọrin ti dìde o, àwọn ọmọ Ìlọrin ti dìde. Ẹ rí i pé ibi fọ́nrán kan wà lálákọ̀ọ́kọ́ tí bàbá wa ń sọ wípé ẹ̀yin Ìlọrin ṣé ẹ lè sòtítọ́, ẹ lè sọ òdodo. Ẹ wà rí yẹn ṣe tẹ́ ẹ bá gbàgbé, ìmí wà rán wa létí. Ẹ rí i pé bàbá Mudiru Morikas, ẹni ńlẹ̀ ni ìyẹn ní àpọ́nlé, wọ́n fi ń yé wa ńgbà yẹn wípé àwọn kan ń wá sọ́dọ̀ àwọn tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin. Lára wọn ni àwọn Ògo Ìlọrin. Àwọn Ògo Ìlọrin yìí jẹ́ ẹgbẹ́ àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń gbẹ ìyànù lára Ìlọrin, tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe. Nǹkan tó bá fẹ́ dàrú nílùú Ìlọrin, àwọn ni wọ́n ń ṣe. Dẹ́ àwọn mìíràn tó ń lọ, ní bàbá wa fi sọ ńgbà yẹn wípé ṣé a lè sọ òtítọ́, ṣé ẹ lè sọ òdodo. Ẹ wà rí yẹn, tó mo bá fẹ́ ká gbéyẹ̀wò ká tó wo ti ń lọ wípé ǹjẹ́ àwọn ọmọ bíbí ìlú Ìlọrin, torí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tá a bá gbéyẹ̀wò dáadáa, rí i pé láàrin erin ńláńlá méjì ní nílùú Ìlọrin, bàbá wa Mudiru Morikas wọn kì í ṣèyàn kékeré nínú ẹ̀sìn Islam, nínú àwọn àfáà, nínú àwọn imams, wọn kì í ṣèyàn kékeré. Bàbá wa Suleiman Farouk ní Kíjìpá, mufti ìlú Ìlọrin, wọn kì í ṣèyàn kékeré nínú àwọn àfáà, nínú àwọn imam, nínú àwọn mùsùlùmí òdodo, wọn kì í ṣèyàn kékeré. Ẹ wà rí yẹn sí yìí, bọ́rọ̀ yẹn ṣe wá ṣẹlẹ̀ yẹn, mo fi sọ wípé ẹni tó bá wo fọ́nrán titun, ẹ rí i pé mo tẹnu mọ́, gbogbo ẹnikẹ́ni tó bá lórí ọ̀fẹ́ láti wo àwọn fídíò tuntun tí mo bá ṣe, tẹ wá wò tán, ẹ tó padà sẹ́yìn àwọn fídíò tí mo ṣe kí n tó ṣe léyìí, kí n tó ṣe léyìí, wá wò wọ́n lọ sẹ́yìn. Mo máa ń bẹ̀ lórúkọ náà ọba ni, mo fi ànẹ́ títóbi ànẹ́ Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín. Tó bá yẹ pé Kristẹni bá ní, mo fi Jesus Christ mo fi bẹ̀ yín. Tó bá pé oníṣẹ̀ṣe bá ní, mo fi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ yín. Ẹ wá padà sẹ́yìn láfi kígbe pé ẹ jẹ́ ká subscribe. Àwọn tá a bá ti wá subscribe, fídíò tá à ń wò yìí gangan, jẹ́ ká wo ìsàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún, á rí wípé ẹ kọ subscribe sí SUBSYBE. Àwọn àfikà tẹ̀, tàbá fìkà tẹ̀ yóò di subscribe, yóò gbé aago kékeré kan sí ẹ̀gbẹ́.
ẹ fọwọ́ tẹ aago yóò pín sí mẹ́ta, wá tẹ tòkè rẹ̀, yẹn ni pé ti gba notification yẹn. Notification tẹ wá gbà yẹn ni wípé àwọn fọ́kẹ́ fídíò wa tó bá ń jáde, àwọn fọ́nra tó bá ń jáde tuntun, ọ̀dọ̀ yín ní ọkọ̀ mọ́ balẹ̀ sí. Ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí wò, a wà lórí láìfù ní agbé ṣọ́ọ̀tì jáde ní, ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí. Subscribe yẹn ni pé ẹ ti lórí ọ̀fẹ́ láti lọ gbogbo àwọn fídíò tá a ti ṣe látòkè délẹ̀. Látọ̀ a máa fi kígbe membership, ẹ darapọ̀ mọ́ ẹ join membership. Lábẹ́ fídíò yìí gẹ́gẹ́ nìkan kọ JOIN, omi ó gbé tébù jáde, wọ́n kọ membership, wọ́n kọ join sábẹ́rẹ̀, ẹ fi ká tẹ join yẹn. Yóò gbé yín lọ sí next level. Ẹ wá tẹ̀lé tó bá ti wá gbé successful jáde, yẹn ni pé ti darapọ̀ ni ẹ ti di member nìyẹn. Àwọn fọ́nrán tó bá wá jáde tó gbé member jáde, ẹ lórí ọ̀fẹ́ láti wò ó. Then àwọn fọ́nrán kan bẹ tẹ́ pé membership only ni wọ́n tó 500. Tẹ́ bá wò wọ́n lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ wá rí pátá tó ìyọ́dún, ẹ lórí ọ̀fẹ́ láti wò. Ṣùgbọ́n tẹ́ ẹ bá darapọ̀ mọ́ membership, ẹ má jẹ́ ká tara wa, ẹ lè rí wò. Ẹ kàn rí thumbnail lásán ni, tẹ́ bá tẹ̀ kò ní play fídíò fún yín. Kó máa jẹ́ pé ń dùn wá pé láti join ọ́ àṣẹ̀ṣẹ̀ wọ channel rẹ ni ẹ̀kọ́ àlàyé náà là ń ṣe yìí. Mo afọlọ́ba mo fi bẹ̀ yín, títóbi ọlọ́ba mo fi bẹ̀ yín, ẹ má bínú sí mi. Ẹ jẹ́ ká ṣe é ní ẹyẹyọ. Ẹgẹ́ tàá ní yẹn ń ṣe yìí, bá a ṣe gbọ́ ọmọ lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. So pàtàkì náà mẹ́ńbẹ̀ lábẹ́ fídíò yìí o. Tó bá wù yẹn bá tẹ̀ka sí ẹ fíìlì yẹn náà tó bá successful ẹ gbé jáde. Á gbọ́ òkodoro ọ̀rọ̀ lónìí à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí channel yìí. Ìjẹ mímu wa kò ní nira, ilẹ̀ Yorùbá ò ní dàrú, àárín àwọn àfáà kò ní dàrú. Ẹ rí i pé mo ti máa ń sọ̀rọ̀ tèmi tipẹ́tipẹ́ wípé mi ò ṣe fídíò yìí láti sọ̀tẹ̀, mi ì dẹ̀ ṣe fídíò tèmi láti yin ẹnìkan àbí láti mú ẹnìkan wálẹ̀ àbí láti dojú ẹ̀sìn délẹ̀ àbí láti tàbùkù ẹ̀sìn kan. Tàbáwa tá à ń ṣẹ̀sìn yẹn ká tàbùkù ara no. À ń ṣe ká fi kọ́gbọ́n ni. À dẹ̀ ń ṣe láti fi hàn àwọn àfáà wa, àwọn ìmáàmù wa, àwọn olórí wa ní ẹ̀sìn Islam. Tí wọ́n bá ń ṣe tari pókù díẹ̀ káàtó, ẹ jẹ́ ká fi yọpin lójú, ká fi hàn ojú, ká ná owó bóbóbóbó ti ṣe rí. Because gbogbo yánmọ̀yánmọ̀ ọ̀rọ̀ tí ń lọ yìí kì í ṣe tó dùn mọ́ èmi particularly nínú ló mú mi ṣe fídíò jáde. Kì í ṣe irú ọ̀rọ̀ tó yẹ kó máa gorí íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí mo ti sọ níbi ìpìlẹ̀ àwọn fídíò tí mo fi start. Mo fi sọ pé ẹni tó bá wo fọ́nrán tuntun tí ó bá padà sẹ́yìn kó lọ wo àwọn tí mo ti ṣe sẹ́yìn kò lè mọ̀ túmọ̀ fídíò yìí dáadáa, torí pé sísẹ̀ ń tẹ̀lé lèmi ń bá a bọ̀. Kì í ṣe pé mo kàn hàn fídíò kan nǹkan sọ̀rọ̀ lé lọ, no, sísẹ̀ ń tẹ̀lé ni mò ń bá bọ̀ alátẹ̀yìn. Ẹni bá lórí ọ̀fẹ́ láti wo titun tí ó bá lọ wà lókù, ìtumọ̀ fídíò yìí ò lè yé dáadáa. Kì í pé kò ní yé but kò ní yé ẹnìyẹn dáadáa. Mo fi máa ń bẹ̀ wá. Ṣé wàá rí ibi tọ́rọ̀ dé dúró sí báyìí? Àwọn ọmọ Ìlọrin gángan káwọn lẹ́ràn o. Tí ń lọ ẹ̀ tó rí bẹ́bẹ́. Ẹ rí bẹ́bẹ́ ní ó fi hàn yín wípé ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú tó jìn sí náà tó súnmọ́ àlìjánà. Ìlọrin ni àbá, Ìlọrin ni Ìlọrin ni àbá, Ìlọrin ni Ìlọrin ni. Ìlú tó jìn sí náà tó súnmọ́ àlìjánà. Ìlọrin ni. So àwọn ọmọ Ìlọrin gangan, àmọ́ bíbí ìlú Ìlọrin wọn ò káwọ́ gbéra. Kì í dàbí pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí wípé ó dùn mọ́ wọn. So wọ́n ń wá ọ̀nà níbí, wọ́n ń wá ọ̀nà lọ́hùn láti ṣe àtúnṣe tọ́tọ́, àtúnṣe tó péye, láti rí pé ohun gbogbo ọbọ̀ sípò. Ọ̀nà wo ni wọ́n ń gbà tẹ́ fi ń ṣe àtúnṣe yẹn, èmi kọ́ máa sọ. Mo fi sọ pé fídíò tèmi ẹ máa tẹ̀lé mi kẹ́jẹ́kẹ́jẹ́ ní túmọ̀ rẹ̀ ó fi yé yín. Tẹ́ bá fò gàjà tẹ́ bẹ́ wájú ẹ ti sọ fáàtì sẹ́yìn. Tẹ́ bá fò gìjà tẹ́ bẹ́ sàárín ẹ ti sọ fáàtì sẹ́yìn. Ẹ̀wà rí yẹn sìn ìní sísẹ̀ ń tẹ̀lé àti títẹ̀lé mi, àwọn tí mo bá wọn sí ń tẹ̀lé mi mọ́ fò àárín kankan láti bẹ̀rẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò dópin tí mò ń sọ gangan yóò wá yé oníkálukú. Tó bá wá yé wa tán, tábà tún wá wo fídíò tí mo ṣe sẹ́yìn kò tún wá lè yé wa dáadáa dópin ààyè. Ẹ jẹ́ ká tún lọ wo ohun tí ń ṣẹlẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Àti gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa jákèjádò orí tí bá ti ń gbọ́ wa tẹ́ ẹ̀ ti ń rí wa, gbogbo àkókò tí kálukú wá wà
ọlọ́run kó mọ̀ tó wálẹ̀. Bẹ́ẹ̀ náà lára kí àwọn bàbá wa àgbà àṣẹ Murtado Abdulkareem Àdìó bàbá Bariga tẹ́ ẹ̀ tó ń rí wọn ní tẹ́ ẹ̀ ń rí mẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn ní dédé àsìkò yìí gẹ́gẹ́ bá a ṣe promise pé ní ọba dago mẹ́rin ọbẹ̀ aago mẹ́rin ọ̀hún ó ti gbọ́wọ́lé ó ti tún fẹ́ máa rí lọ sàmì. Bàbá ẹ kọ́kọ́ bá wa sálámà sí gbogbo àwọn èèyàn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Òdú ní ẹ̀yìn ṣe àìmọ̀ fún ológun. Àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìlámù, ànábì lẹ́ni máa ń bá da al-kalam qabla salami fala tuti'uhu. Ẹni ó bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ò bá kí ẹ̀mọ òwe náà dá ló. Àwọn ìrìn àjò tí a tẹ̀lé yín lọ ṣe níjó náà lọ sí Markaz lọ sí ọ̀dọ̀ ọba Mufti gẹ́gẹ́ gbogbo ara ayé ti mọ̀ ní pé ní ìtẹ́ gbé dání náà ni àtúnṣe gẹ́gẹ́ bí ààyè àti iṣẹ́ tọ́lọ̀ ràn yín pàtàkì jùlọ èyí tí gbogbo ara ayé mọ̀ nísìnyí kankan kan pé ògo Ìlọrin tọ́lọ̀ ń fi ẹ̀yìn ṣe orí tọ́lọ̀ mọ́sọ̀ yín nìyí gẹ́gẹ́ bí president fún gbogbo ògo Ìlọrin. Ìrìn àjò náà nígbà tá a tẹ̀lé lọ́jọ́ ní ẹ jẹ́ ó yé wa pé ọ̀rọ̀ náà nkẹ́ gbọ́ lọ́tún nkẹ́ gbọ́ lálàáfíà pé ní ẹgbẹ́ síwájú àwọn àgbàlagbà. Lẹ́yìn ìgbà tá a dé wọn àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lóde tó ń lọ ẹni tí ń wá kó bàjẹ́ ẹni tí ń wá kó máa dàrú sí ẹni tí ó tiẹ̀ ń wá kó tiẹ̀ má yanjú rárá ẹni tí mo tiẹ̀ ń dùn pé ní yẹ́s tóun di àwọn tí ń wo bọ́ọ̀lù lórí pídì góò àmọ́ gẹ́gẹ́ bí sẹ́tẹ̀ yẹn gbé dání tẹ́ ẹ̀ sì ṣe pé kó lè da àyẹn sà àwọn èèyàn ń retí pé ẹni ọ̀rọ̀ náà ti gbé síwájú àwọn àgbàlagbà ìgbẹ́ ìgbésẹ̀ kan sì ń lọ lórí àtúnṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó wa ní any improvement. Alhamdulillah rabbil alamin wa salatu wa salam ala rasulillah sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. Àti Ọlọ́run àtọ̀rọ̀ká àti ìbò fún aláìlọ́run àlúwà Muhammad ohun ẹ̀rọ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ìfẹ́ àti ìgbẹ̀ máa mọ̀ lórí àlúwà Muhammad àti gbogbo àwọn tí a tẹ̀lé náà abẹ̀ kí Ọlọ́run látara àwọn tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó já sí pé wọ́n fi mọ̀ wá àwọn tó já sí pé arẹ́kọ̀ọ́kọ́ láti ara wọn èyí tó ń bẹ láyé nínú wọn ọlọ́dà pa kẹ́ wọn nípa ayé wọ́n lè padà sọ́dọ̀ ọlọ́dà pa kẹ́ wọn nípa ìpa àwọn òbí wa méjèèjì èyí tó ń bẹ láyé nínú wọn ọlọ́dà pa wá ṣe àlékún dáadáa fún wọn àwọn ìpadà sọ́dọ̀ ọlọ́dà bá pa ọkọ̀ ọ̀gá gbogbo ìbùsùn ní bàbá ọlọ́dà ọlọ́dà ìlà àbúlà àdìgbò àṣẹ lẹ́yìn ìtìsíwájú tó jẹ́ ọdúnmọ̀ àwọn kan bẹ̀ ní pé àti Ọlọ́run àdèkí àlùkò Muhammad lẹ́yìn náà gbogbo àwọn tí ó jẹ́ lólùfẹ́ tí wọ́n bá wa lọ àwọn aláàbò dáadáa àti gbogbo ọlọ́dà tó bá pè é. náà lórí ọ̀rọ̀ tí a bá lọ lọ́fọ̀lọ́sì ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà tí a lọ sí Markaz ká lọ sí ọ̀dọ̀ bàbá Mufti táwa fi àbọ̀ ráńpẹ́ níwọ̀nba nǹkan tí a gbé wá ìpín ìgbọ̀ta bá bọ̀ ní ọ̀tàmọ́ ọ̀rọ̀ sí mi àwa ṣe àdéhùn wípé ọ̀rọ̀ yẹn àtijọ́ tiẹ̀ ní sí ọ̀tọ̀ọ̀tọ̀ òbí ní ẹ̀ ṣe jẹ́ àgbè síwájú àwọn àgbàlagbà àmọ́ nígbà tá a gbé bí ní ẹ̀ síwájú àwọn àgbàlagbà náà àwọn náà ṣáà ní àwọn nǹkan tí ìmọ̀ bá wa sọ gbogbo ayé pé ìdákẹ́jẹ́ ti tó ní ó tún ti fẹ́ máa wú àwọn nǹkan míì sílẹ̀ àti pé gbogbo àwa tí à ń fi ọkọ̀ bá wa lọ wípé ǹjẹ́ adákẹ́ ni ǹjẹ́ ṣébi ta ti sọ sí yẹn náà tó ti tọ́ síbẹ̀ sí
kò rí bẹ́ẹ̀ o mo ẹ̀ṣẹ̀ ń dé ní àti Ìlọrin ní láìpẹ́ yìí bíi àná ni mo dé láti lọ sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà kárí pé ọ̀rọ̀ ìtàn lákégbàjarè lọ síbẹ̀ àmọ́ alihamudulilayi rabbil alamin ó tẹ̀ já sí wípé àwọn náà wà ní orí ọ̀rọ̀ náà tí àwọn náà wá táwọn ọmọ bí ló ṣẹlẹ̀ lọ́tún investigation tó wọ́n wà lórí àyẹ̀wò àbí kí ni màá pè investigation ní Yorùbá ìwádìí tó wà lórí ìwádìí nítorí pé bàbá Mudir wọ́n ti fún wa ní assignment tó lágbára wọ́n ní Ìlọrin kì í lájà Ìlọrin máa ń parí ìjà Ìlọrin kì í parí ìjà Ìlọrin máa ń lájà ni ọ̀dùnláàbò ilé yóò parí fẹ́yẹ́yẹ́ ni insha Allah àbíkúdá ti láì abẹ́bìbì yẹn jẹ́ lẹ́yìn náà tẹ̀lé ẹ̀rí wọ́n ní ká dúró bí ẹni tó bá jẹ̀bi ká sọ pé ẹni tó jẹ̀bi kódà ìjẹ̀rà sẹ́ẹ̀dì sùn kọ́ kódà tó ti lórí àwọn náà ìlú táwọn bá ti jẹ̀bi àwọn oníwòye pọ̀ láti ka ẹ̀bí wọn. àmọ́ gbàtà dé ọ̀dọ̀ àwọn àgbàlagbà ìwọ̀nba ń ta ìlú délẹ̀ wọn àti tọ́ńdẹ̀ tó retí lọ́dọ̀ àwọn ẹlòmíì náà nítorí pé agbọ́kọ̀kan agbọ́kọ̀sì ni wọ́n á gbọ́ àwọn tọ́rọ̀ náà tó ṣojú wọn láì tọ́ gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí àwa ọ̀rọ̀ ìṣojú wa níta gbọ́ àlàyé ọ̀tún àlàyé òsì ẹ̀bẹ̀. ìbọn tó wá ṣẹlẹ̀ báyìí nísìnyí wípé ní àwọn ọkọ̀ tí wọ́n sọ fún wa gẹ́gẹ́ báwọn ọ̀dọ́ náà bọ́dún gbèsè wọn létí pé ariwo kan yẹn ó pọ̀ lórí social media wípé wọ́n ṣe ń pa làwọn ọkọ̀ náà fún un káàdùn ká gbé ìgbésẹ̀ lórí nǹkan yẹn. Èmi nǹkan tí a máa kọ́kọ́ sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kan bẹ̀ iṣẹ́ táwọn gbé dání ni pé káwọn bàbá tó bí wa àti ìlú Ìlọrin àti Islam kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ orí ẹ̀ ni àwa wà gbogbo nǹkan tó máa já sí pé tí ó máa mú ayọ̀ wá lọ́tún lósì nǹkan yẹn aládìsẹ́ kí ni aládìsẹ́ lé lórí àwọn kan bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn oníkálukú wa àwọn báyìí náà wọ́n sọ àwọn kódà wọ́n ṣe wá sí fáwọn gẹ́gẹ́ náà ìbẹ̀rù Ọlọ́run kò dọwọ́ wa o àwọn kankan wà tó já sí pé níbi ìkọ̀ọ̀bá ẹ̀ bá ṣẹlẹ̀ ẹlòmíì ò sòrí ibú bẹ̀ ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ yóò sòrí ire bẹ̀ ìtọ́níkálukú tó bá wá ṣù sí ń bẹ̀ òun náà yóò jẹ́ ìpè títí ẹ̀ kí wá ní a fẹ́ sọ ọ̀rọ̀ yìí ó ti ń kúrò wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹlòmíì ti ń mú opportunity pé lágbájá ṣẹ̀mí àbí lágbájá jẹ́ pé mi ò gbá tiẹ̀ ó ti gbé wọ nǹkan yẹn àwọn kan bẹ̀ ni pé oníkálukú wa ká lọ bẹ̀rù Ọlọ́run lórí nǹkan yẹn o gbogbo wa pátápátá àti àjàbàbí àti ìṣúra àti súnà ni àti sáláfí kí gbogbo wa ká gbọ́dọ̀ bẹ̀rù ọba tó ní wá ká kí èèyàn má torí ìfẹ́ àbí kankan bẹ́ẹ̀ kó fi balùkí àmọ̀ ẹ̀jẹ̀ àbó wá viewers ni àbí mo fẹ́ dúró pé níbi pé mo fẹ́ ṣò pé mo lóyà àbí pé báyìí mo dúró sí kọ́lí mọ̀ pé mo dúró déédéé bẹ́ẹ̀ àbí mo fẹ́ gbá géèmù àbí mo fẹ́ jẹ pé kí gbogbo wa pátápátá wọn ní ká bẹ̀rù àlùkí àmọ̀ wa o tọ́rọ̀ báyìí bá délẹ̀ èèyàn máa wà neutral báwo nìkan yóò ṣe é dùn báwo ni yóò ṣe ní dúró síbi kan gbogbo òfin kí ọ̀fìn lẹ̀sọ̀ lọ́rọ̀ kárọ́tì ọjọ́ tó já sí wípé oníkálukú wa nìkan ní ó kù kò sí bá tilẹ̀ lọ́ba nífẹ̀ẹ́ lágbájá tó a nífẹ̀ẹ́ tàbí ẹ̀dùn tó wọn ní bá wọn ní sáré wa o tó bá dẹ̀ jẹ́ ọjọ́ ìgbé gàlùkì àmọ̀ náà anybody ní dúró fún yẹn o ọjọ́ yẹn náà ẹ jẹ́ pé a fi kárú ọjọ́ yẹn sí gbogbo nǹkan tá a bá ń ṣe làwọn gọ́ńbẹ̀ ni pé ẹjọ́ torí títọ́ lọ́hùn gbogbo ẹni tẹ́já sí wípé ẹ máa ń kọ ìkọkúkọ àbí ẹ ń sọ ìsọkúsọ ẹ dákun ẹ jẹ́ ká lọ ti owó ọ̀fẹ́ yẹn bọ̀lẹ̀ nínú tí ń dá àwọn ọkọ tó ń da àkọ́ nìyẹn especially ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó pọ̀ tó ẹ pé wọ́n máa rẹ bàbá ẹ̀múfí kìíní kan igbá kan ẹ jẹ́ ká lọ bẹ̀rù Ọlọ́run tí mo ti bá ṣe ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jáde láyé ọ̀pọ̀ tó mú fi ṣẹ̀ má fi eléyìí má fi kọ́ bá o kò bẹ̀rù Ọlọ́run
tó wá wò pé alágbájára bí agíga tí mú tí ga òun ló ń bí ẹ nínú àbúrò ló ṣe bá kan sí ẹ ìwọ náà tí wọn ò bá tẹ ẹ ga wọn ti pé ọmọ tó bí ó lè ga. àbí bàbá mi dúró lọ́wọ́ ṣe ọ̀tẹ́lẹ̀. ẹgẹ́ bí ẹ mò ń bọ̀ mbẹ́ náà ò tó yẹ pé lórí ìyẹn olóbi wò pé lágbájá mi ò gbà tí lọ́bẹ̀rù ọba tó ní ẹ o lọ́bẹ̀rù ọba tó ní ẹ ẹgẹ́ bí ẹ sì kò sí bí ọ̀ṣẹ́ máa wà láyé tí ò ní challenges ẹgẹ́ bí ẹ sì tìmútì ni wọ́n rí wọ́n dẹ̀ ti ṣe bí ni wọ́n ti mà ló bá ẹ lọ ìwọ ni ìwọ tí ò ń ṣe èyí ta àbí tó fẹ́ kí nǹkan parí tiẹ̀ ló kù o dẹ̀ mọ̀kọ́ tó ń bọ̀ fún ẹ ìyẹn tó bẹ̀ ẹ jẹ́ ká lọ wà very very careful má dúró nídìí owó fẹ́ bá nǹkan jẹ́ má dúró pé àní mi ò gbá tiẹ̀ níṣẹ́ bẹ̀rù ọba tó ní ẹ bẹ̀rù ọba tó ní ẹ bẹ̀rù ọba tó ní ẹ kò dáa bí mùsùlùmí àti mùsùlùmí náà bá ń jà èyí tó dájú náà ni ká wá bí nǹkan yẹn yóò ṣe yanjú ó dáa ju pé ká máa wá dákun lọ ẹlẹgbẹdẹgbẹ ká lọ wà very very careful ẹlẹ́ẹ̀kejì òun náà ní ti bàbá Mudiru Markaz gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe yamayama lórí ẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ ọlọ́ ẹ lọ bẹ̀rẹ̀ àlùjámọ̀ yìí lórí ọ̀rọ̀ bàbá Mudiru Markaz ẹ lọ bẹ̀rẹ̀ ọlọ́ eléyìí ò ṣàkóso pé Mudiru búsàdé ogun kìíní tí gbogbo yín náà tẹ̀kú jáde sórí ilé ṣe gbọ́dọ̀ jà lélẹ̀ ẹlòmíì ò tiẹ̀ fi rú rẹ̀ o. ẹgẹ́ bẹ̀rẹ̀ sí ṣe gbọ́dọ̀ jà lélẹ̀ tó wá já sí wípé the next thing tó ń ṣe opportunity àríwí ò bá ti Mudiru sẹ ìkan báyìí báyìí tó wájú àbẹ̀rù alìkíámọ̀ ẹ o bẹ̀rù ọba tó ní ẹ bẹ̀rù ọba tó ní kó mọ̀ pé Mudiru tó dúró yẹ Ọlọ́run ọba ló ṣe wọ́n bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló gbé wọn sípò bẹ́ẹ̀ ó sì ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn irú bí ọmọ ṣe wà yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló fẹ́ wà tó tọ́ wà àwọn ẹni tọ́lọ́run bá wù tó bá yàn òun ló fi síbẹ̀. ẹlòmíì sì wọ pé Mudiru ti wà nǹkan mọ́ gbogbo nǹkan tó bá wá dúró tó ń dúró lòkè basẹ̀ àbí ìtò gbé lọ́wọ́ sẹ̀ àbí ẹ̀kọ́ láṣẹ yọrí ẹ̀ níṣẹ́ àbí ẹ̀kọ́ ṣe ìwọ náà bẹ̀rù ọba tó ní ẹ́ tí wọ́n náà mo dẹ̀ mọ̀ pé gbogbo wa náà láàmà lérò tó dáa sẹ́mi ara wa gbogbo wa náà láàmà lérò wípé a fẹ́ ṣe ohun tó dáa mo bá ti wá dúró pé kí nǹkan ní nǹkan bàjẹ́ àbí wípé ibi mo fẹ́ máa náwó ìbànújẹ́ sí o mọ̀ pé wọn náà ìbànújẹ́ ni wọn ló padà fi kẹ́yìn gbèsè ayé. àmín àmín àmín. ẹ jẹ́ ká lọ ṣọ́ra níbẹ̀ látòrí àwọn nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n ní kálukú kó lọ ṣọ́ra ẹ̀ gidi gan-an kó bẹ̀rù àlìkí àwọn ẹ̀ àwọn bàbá wa tó wà nílẹ̀ yìí ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ wọ́n ló nílò pé báwo ni kìíní yìí tó yẹ pé nǹkan tó ń bá àwọn oúnjẹ ni ìpè nítorí nǹkan yìí náà tẹ̀lé inú ẹ̀ nítorí tabari nǹkan tó máa di pé ara wọn kọ àbí nǹkan tí ó jẹ́ nǹkan tó máa jẹ́ bàtújẹ́ fún ọ̀nà wá ṣe dúró ẹ̀wọ́n tó bá wá ń kìlọ̀ fún tó bá padà gbọ́ ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ ìlú tá bá padà fi sí àpàdàjọ máa rí fúnra wa o. ẹlòmíì dáwọ́ bọ ọ̀rọ̀ lù rẹ̀. ẹlòmíì ẹlẹ́ẹ̀kejì ló máa ní pé ìwọ tó já sí pé ìlú tiẹ̀ ṣọ̀pọ̀ gbọ́dọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ bàbá àtọmọ ni ọ̀rọ̀ àfáà àtọmọ kéwú ọ̀rọ̀ ìlú ni kò kanyàn eléyìí ò jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn kìíní kan kò sí eléyìí ò ṣọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀gẹ́ ìlú ẹ̀sìn ọ̀rọ̀ àfáà àtọmọ kéwú ni tí ẹ fẹ́ kò síbi tí ẹ lè wà láyé tí mùsùlùmí lè ṣẹlẹ̀ tí ìjọba àbí kankan tó lè ṣẹlẹ̀ kò sáàrí tí ò dẹ̀ lè ṣẹlẹ̀ tó bá dẹ̀ ṣẹlẹ̀ náà kẹ̀dẹ̀ rè ìyájọ́ ọlọ́run sí náà ní tọ́lọ̀ kó ṣe bí ni kó bá wa mú kúrò níbẹ̀ kí gbogbo wa ká ló wà very very careful ojú tó dùn rẹ̀ lójú bẹ kólíkàlù kókó ní fún àyà rẹ̀ ìwọ tó bá di pé torí pé o gba ti Mudiru yẹ kó láàánú náà o kò yẹ kó fẹ́ràn mufti náà o o wá torí opportunity yẹn o fi ṣe bẹ́ẹ̀ bẹ̀rù àlìjáàmù ẹ̀ àyíkọ̀ ṣe yí pé bóyá kó fẹ́ràn Mudiru náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n nítorí pé o fẹ́ ṣe kẹ́tí òdà pẹ̀lú mufti náà ló fi ṣe kọ́mẹ́ bẹ̀rù àlìjáàmù ẹ̀ àbíẹ́ dá sí ọ̀rọ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ayẹ̀ ń ṣègbésẹ̀ lórí ẹ̀ kóníkàlùkù wa ká lọ bẹ̀rù ọba tó ní wa ká lọ bẹ̀rù ọjọ́ tá pàdé pẹ̀lú ọba tó ní wa ìyẹn ló bẹ̀ lẹ́yìn náà ìwọ ọdún tó pẹ́ ẹ̀ ń pẹ́ ojú ẹmọ́rì kàtàbó jánàbí ẹ ká lọ bẹ̀rù ọba tó ní wa o má dòfẹ́ mú ètùbọ̀rì kà sí kó wa máa dúró kó máa di pé kó máa tàmà síbi nǹkan táwọn bàbá oníbàbà ṣe òwe gbogbo máa padà jẹ́ wọ́n á torí pé ojú ẹmọ́rì kà sí kó wa máa di wípé iṣẹ́ táwọn bàbá oníbàbà ṣe ó fẹ́ máa padà jẹ́ wọ́n tún ní ìjọ ní táwọn kan tí lọ ń gbé fọ́tò àléfà dàbí tó tún pọ̀pọ̀ púpọ̀ síbẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ ká bẹ̀rù Ọlọ́run ìwọ tí gbogbo wàhálà tí ṣé wàá dàmú tó ṣe lórí ilé ayé tó dàmú lórí ẹ̀sìn
tó dájú pé gbogbo nǹkan lọ ní opportunity tọ́lọ́ ní wọ́n mójúkò bẹ́ẹ̀ láti rí pé kí ni láti pé kẹ́sì tó tún lè fi rọrùn sí dáadáa ẹgẹ́ ti bẹ́ẹ̀ wàá dúró wàá máa níwọ̀n ọmọ ṣe ìwọ náà ṣe lọ́kàn tọ́ ó ṣe lọ́kàn tiẹ̀ títí wọ́n tọ́kàn yẹn lẹ̀ tí wọ́n náà pọ̀ tiẹ̀ ànígbò àníyè ànígbò fún gbogbo wọn tó bá ti sọ wípé o fẹ́ dúró pé iṣẹ́ táwọn bàbá yẹn ṣe o fẹ́ bàjẹ́ ànígbà fún ẹ. ẹjẹ́ ti bẹ́ẹ̀ náà ìyẹn dó bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ́dún pé o fẹ́ lọ máa tọ́ ọmọ lọ́sẹ̀ òkà mọ́ ẹ̀ ànígbà fún ẹ o ànígbà fún ẹ o ànígbà o ànífà fún ẹ o ẹjẹ́ ti bẹ́ẹ̀ kí ló kọ́ àlébàdà ní tẹ́ ń gbé gbèsè rẹ̀ ẹ bẹ̀rù àlìkẹ́ àwọn yìí ẹ bẹ̀rù àlìkẹ́ àwọn yìí gbogbo àwọn tó jókòó wa ẹgẹ́ pé ẹ oṣù kàmọ́ yìí ẹ wo bí bàbá yẹn mo ṣe dààmú tó bọ́ọ̀ ṣe di ọmọlọ́mọ tó the next thing náà ni pé ṣé n tó yẹ ká fi sọ fún wọn ni tó bá lò wọn kéwòn lẹ́ni tó bá lò wọn gbogbo ẹ̀ lẹ́ni tí omojú wọn ṣe báwọn kan lọ́kọ́kọ́ fi àṣírí bá eléyìí lọ́ pè ń bà eléyìí lọ́ pè lálífù eléyìí lọ́ pè sa àwọn tó fi mọ̀ wá nì dìtì àwọn tó fi mọ̀ wá nì gbogbo tóhun tó bá wulẹ̀ òkò lè wá ṣe pẹ̀lú wọn bẹ̀rù àlìkí àwọn ẹ̀wò tó bá fẹ́ jẹ́ kí n tó orí ní àti ọ̀dọ̀ wọn láti bẹ̀rẹ̀ tó bá fẹ́ kó ní àlùbáríkà àṣẹ tó dẹ̀ fẹ́ kú wọn náà nígbẹ̀yìn dáadáa bẹ̀rù àlìkí àwọn ẹ̀ kó dẹ̀ lọ mọ̀ ní èní pé gbogbo òpin ọlọ́run máa mójúkò láyé ọlọ́run ní mójúkò bí ẹ̀san o ọlọ́run ní mójúkúrò níbi ẹ̀san kò jẹ́ bí àyè kó ṣe jẹ́ nìyẹn. ọlọ́run bá wa san ní lẹ́san rẹ̀ ibi tẹ́ parí ẹ̀ sí ni pé ní kí gbogbo àdàbíyà orí bàbá ṣe kà á dàmọ̀ ní àáfà láàfà wọn kí gbogbo ọmọ gàdíyà kárí bàbá ṣe kà mọ́lẹ̀ láàfà wọn kárí bàbá wa ṣe ní ìlú lágàjì láàfà wa ẹ ka bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn bàbá yẹn pẹ̀lú gbogbo wàhálà tó ní ṣe fún wa tí wọn náà bá dààmú títí tọ́lọ́ ń ṣàánú wọn náà ẹgẹ́ tó bá padà já tó bá já nígbà òròbó àwọn bàbá yẹn ìgbé òkè o fẹ́ parẹ́ ni wọ́n pọ̀ náà ní nítorí ilẹ̀. tó bàbá tọ́lọ́ sì ka àwọn question kan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín sá orí tọ́lọ̀ ń ṣe fún kálukú ọmọ ẹ wá ń sọ pé àwọn tó jókòó wa wọ́n fara pẹ́ àwọn ìbéèrè tó kù tá a fẹ́ béèrè torí àwọn kan bẹ wọ́n máa ń sọ̀rọ̀ straight tó bá sọ straight ayé ó kúmọ̀ pé ká ń lọ àwọn kan wá ń bẹ àwọn ò ní sọ straight internet ń sọ yẹn náà ni àwọn tó bá nílò aká yóò fi hàn pé ẹni tá ń wí náà ni à ń rí nǹkan kan tá ń gbé káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní ògo Ìlọrin ti pín sí méjì à lè bẹ̀ àwọn ìbéèrè yẹn tóbi mélòó kan má kàn máa béèrè ṣókíṣókí ẹ̀kan bá wá sọ gbólóhùn méjì lórí ẹ̀ so àkọ́kọ́ mẹ́rin ni pé ní àwọn àwo gan-an ògo Ìlọrin dáhùn pé àwọn àwo ní ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣeun àwọn tó ń jẹ́ ògo Ìlọrin ó bẹ̀rẹ̀ láti orí bàbá wa ṣéwù Aliyu Jàǹfà. bí Allahu ta'ala Ali ṣéwù. àwọn bàbá adébọ̀rẹ̀ àwọn bàbá adébòkúrú àwọn bàbá sàkámù ṣéwù. àwọn bàbá tó fi dórí àwọn ṣéwù tó fi dórí àwọn ṣéwù Kamal tó fi dórí àwọn bàbá ṣéwù Adam tó fi dórí àwọn alágàjì tó fi dórí àwọn bàbá àgbáyé àwọn yẹn ní ògo Ìlọrin. àwọn àgbàlagbà yẹn nítorí pé àwọn ló sọ Ìlọrin ló gbé Ìlọrin síwájú Ìlọrin ni wọ́n pè ní ògbẹ́sẹ̀ kan para wájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọjọ́ wo ni ọjọ́ orí Ìlọrin ọjọ́ yẹn kéré lọ́tẹ̀ náà pé wọ́n á rí báyìí ṣe báyìí àwọn tí wọ́n sọ nǹkan yẹn tí wọ́n jẹ́ kí Ìlọrin síwájú nìyẹn àwọn gangan ní ògo Ìlọrin. ẹ ṣeun lọ́rọ̀ yìí ń dààmú làákàyè lómi sẹ́yìn náà ló gbé pírẹ́sidẹ̀ntì ògo Ìlọrin ẹlòmíì ò wá ríra ẹ̀ nídìí pé ta ni bàbá Gbàyígà tí ọmọ wa pera ẹ̀ ní pírẹ́sidẹ̀ntì wọn bàbá lógo Ìlọrin ẹlòmíì ti ẹ̀ yọra rẹ̀ kúrò nínú ògo yóò máa wá bínú pé ní àwọn àkóyìn máa pera lógo Ìlọrin sáwà yìí èso ògo Ìlọrin ni ó yẹ kó yí ọba yìí ní sèpinnu àwọn tó ń jógo Ìlọrin àwọn bàbá tiẹ̀ àtàwọn bàbá tiwa. ọ̀tẹ̀ tó wá jẹ́ olórí ológo Ìlọrin for now òun náà ni bàbá wa ṣé wọn Ibrahim Masha Allah Zuli Gambari ṣéwù àwọn gangan ni ṣéwù àwọn gangan ni olórí ológo Ìlọrin for now gbogbo tí ń jógo Ìlọrin Ìlọrin for now tó ń bẹ lájẹ báyìí tó ń bá wá ti ń pè ní ògo Ìlọrin o ẹgbẹ́ mi ọba wa Ibrahim Zuli Gambari. olọ́fà ni fi ń ka yín la ńgbà tó ń fẹ́ máa ta gbogbo wa bọ́ bá lọ. àdìgbà. ẹlẹ́ẹ̀kejì sà
àwọn nǹkan kan ń bẹ nínú àwọn tá à ń gbọ́ Marikaz kódà àwọn èèyàn ń kọ sórí kódà mo kọ́mẹ́ǹtì lábẹ́ pósìtì ẹnìkan jẹ́ òní wọ́n ní àwọn pé kìí ṣògo Ìlọrin ògo Marikazi ni ẹ̀sà ògo Ìlọrin tẹ́ ẹ ṣàlàyé fún wa yìí wọ́n ní kò sí fádà bí kò sí Marikazi pé ní Marikaz kò sí fún Zumura kò sí fádà bí pé Marikazi nìkan náà ní dírẹ́sì yìí. akọ́bẹ̀ ni pé ṣẹ́bílì kan tó ń pè ní àṣeyọrí ikú lágbára gidi gan ni tí wọ́n bá gbé iṣẹ́ lọ́wọ́ ní ìlú bá bẹ̀rẹ̀ ní àjò àwọn ọ̀gá wà tó já síbi pé wọ́n á máa discourage ẹ̀ láti tẹ̀lé kù pé ìdílé ní àlùsí focus. exactly kí wọ́n ṣẹlẹ̀ ìwọ tó wá gbéṣẹ́ dání tó fẹ́ ṣe àṣeyọrí lórí kan yẹn bí o gbọ́dọ̀ wọ̀tún bí o gbọ́dọ̀ wo òsì nítorí pé ìtọ́pẹ̀ ní àṣeyọrí kì í ṣe nǹkan tí èèyàn máa ń sùn láàárọ̀ oṣù látàlẹ́ àná tí kò wá jí láàárọ̀ tó wá ló fẹ́ mú ládé pílò kò ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan nínú ìrìn àjò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ló wọ́n máa ṣẹlẹ̀ àwọn distraction lẹ́nu ni kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó lè máa ṣẹlẹ̀ táwọn èèyàn máa bá sọ pé ó ṣẹlẹ̀ jẹ́ kó náà jókòó báyìí pé a ṣé nǹkan yìí gan ṣé kò jẹ́ kó máa yà fún ẹ̀gẹ́ bí àmọ́ tí wọn náà bá ní nǹkan ṣe tẹ́lẹ̀ tí wọn náà dẹ̀fẹ̀ nígbà dáadáa kò gbọdọ̀ wù rẹ̀ ìgbọ̀n ìgbọ̀n tẹ̀ ń sọ yẹn àwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ wọn ò bẹ̀rù ọba tó lé wọn ni ẹni kan fún yín ní rísìn ẹ̀gẹ́ bí ẹni tó bá sọ pé ògùn Marikaz tó kọ́ fún wọn ní rísìn ṣé nítorí pé bóyá ẹnìkan ni wọ́n bú lọ́wọ́ báyìí àbí ìjọba ní nǹkan ṣẹlẹ̀ sí lágbo bìtìdẹ̀ lọ́kìlú bẹ́ẹ̀ ìwọ mú ẹlòmíì wá tó mọ̀ pé kò ṣe Marikaz tó lè jẹ́ nínú àwọn òkú Ìlọrin tí wọ́n da ojú kọ táwọn ará àta tí wọ́n da ojú kọ wọ́n. gbogbo àbàbá tẹ dákọ nínú àwọn bá tẹ dákọ lẹ́ẹ̀kan yìí. ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n da ojú kọ wọ́n tó gbòdò Ìlọrin tó jẹ́ ará àta tó dojú kọ wọ́n tó já sí pé ògbò Ìlọrin wá jẹ́ kí ni wá gbẹ̀mí dákẹ́. ẹlòmíì gbogbo ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn èyí tẹ ẹlòmíì òsì ní ìrètí kan ẹlòmíì ò dẹ̀ sùn èyí tí ọba rú ìṣìbẹ̀ gbogbo Ìlọrin náà ní kó ní ọkùnrin. Masha Allah. So ó túmọ̀ sí pé. gbogbo Ìlọrin yẹn gbogbo jíjẹ Ìlọrin interest ògbó Ìlọrin ni number one Ìlọrin interest Ìlọrin first interest. ìlú wa àti Islam jẹ́ àkọ́kọ́ Islam gbàwájú Ìlọrin nítorí pé kí ni Islam ni a fi tẹ Ìlọrin la fi tẹ̀ dúró after Islam yẹn ni Ìlọrin òun ni interest wa àwọn tó wá ṣiṣẹ́ lẹ̀ tó dààmú tó ṣe wàhálà tí wọ́n gbìyànjú ẹ̀wò tó fi sọ Ìlọrin di ẹni iwájú nítorí pé àwa náà jẹ̀ràn káwa náà jẹ́ níwájú kọ́dẹ̀ pọ̀tọ̀ dáadáa nípa wa ẹ̀yẹ́ ti bẹ àwọn yẹn láyé bí ni là ń dúró níbi ọ́fíìsì wọn tẹ́ fún wọn gbọdọ̀ bá ọ́fíìsì wọn jẹ́. ẹgbẹ́ sì mo tún fẹ́ lọ bìkan náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ irú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin tó lọ ń do tó bá ń gbọ́kọ̀ lọ pé ẹ̀rọ àwọn tí kò ṣe lọ́pọ̀lọpọ̀ ṣe láńbẹ̀ yẹn náà nítorí pé gbogbo ẹni tó bá ń try láti máa fẹ́ náà kọ́ bàbá mú sí ó mì nìjẹ́ ẹni yẹn ó ṣe kí ni ó ń bá ọba Ìlọrin ó fẹ́ máa bá wọn wọ̀dí nínú ìlú wọ bẹ́ẹ̀ náà gẹ̀dẹ̀ ẹ̀dẹ̀mọ̀jú ọ́fíìsì kí ni ọba Ìlọrin ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ làwa wà lórí ẹ̀ àdìgbò padà wọ̀ gbogbo ẹ̀ tó bá dẹ̀lọ̀ fún Marikaz náà lórí àkọ́kọ́ pé nínú àwọn ògo Ìlọrin gbogbo níta bá wà lẹ́kọ̀ọ́ sí gbogbo Ìlọrin pápátá Marikaz ní ẹnu àdàbí ní ìsìnkú ayé tó bá ti ń jẹ́ Ìlọrin ó gbọ́dọ̀ rí Marikaz yẹn gẹ́gẹ́ bí family house yẹn. Masha Allah. mo ṣe gbọ́dọ̀ rí yẹn tí wọn náà bá fẹ́ lè kí ni tó bá fẹ́ láti ojú fáwọn ló wà òun ní oríire Ìlọrin yẹn ló wá pọ̀ dépò tó fi sọ̀kárí ayé lọ sọ́lọ́ òde ní tó bàjẹ́. bẹ́ẹ̀ náà lẹni ó bá rí bàbá wa ṣókàmọ́lì àdàbí. tó bá ní wọn fẹ́ ẹni ẹgbẹ́ sórí burúkú ayé àtàlìjámọ̀ ni. àbọ̀tẹ̀ wa lọ rí bàbá Yusuf lágbàjì. orí burúkú ayé àtàlìjámọ̀ làwọn ṣe gbogbo ẹni torí pé ṣókàmọ́lì kì í tí wọ́n ṣe ní Ìlọrin kì í ṣe díẹ̀ ìwọ tó bá dúró lọ bá iná bàbá máa ní dáńdé ẹnu bí nìkan kó àwọn èkó fẹ́ lọ́ máa forí wa gbá bẹ̀ àbúrò lọ́ máa forí wa gbá nìkan àtúbọ̀tún ẹ̀ lòun ṣe pé kiri nítorí pé nígbà tí ò bá ti ní lẹ́mìí ní pé o fẹ́ lọ ka burú síbẹ̀ o ò lè ṣe ẹ̀jẹ̀ jùlọ ìwọ náà ni kòtò tẹ́ni ẹ bá dé òun náà ló ka jù sí. ìdíje ń bẹ lómi ẹni pé bóyá kò sí nínú ẹgbẹ́ ògo Ìlọrin ayé kò ti tì í. ilẹ̀kùn
ilẹ̀kùn wà ṣíṣe ẹ̀gẹ́ bẹ̀rẹ̀ mọ́ríkàsí àdàbí ìfúnra ló wà ní Ògo Ìlọrin kódà panel tí ìgbésẹ̀ tí a gbé yìí lórí ọ̀rọ̀ bàbá Mufti àti àwọn tó ṣíwájú nǹkan yẹn kódà àdàbí òun ni wọ́n fọ́ǹtì àwọn náà lè kọ́kọ́ jù. àwọn náà dẹ̀ ní ẹgẹ́ bíi àwọn ni wọ́n fọ́ǹtì ìpè òkè o nígbà tó dẹ́ka àwọn Americans ẹgẹ́ bíi àwọn ló sọ̀rọ̀ ńbẹ̀ ìpè kọ̀ báyìí nígbà tó dẹ́ka àwọn ọ̀dọ̀ àwọn náà ni ẹgẹ́ bíi ẹ̀sìn tó oníkálukú náà kò fi ń sọ̀rọ̀ but oníkálukú bá ṣe ni ó gbà. nínú ìbéèrè nígbà tá a sọ ní pé Ògo Ìlọrin gbogbo tó bá ti jẹ́ ogún Ìlọrin ogún Islam náà ní ilẹ̀ sẹ́ẹ̀lì fún wa níbi àwọn example ní àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú tó Ògo Ìlọrin dúró pé ní rárá ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ ìjẹ́ láàbí ṣàpèjúwe fún ẹni tí ò yé pé ní nínú tó Ògo Ìlọrin ti ṣe nìyí. ẹ ṣeun ṣé iṣẹ́ tó Ògo Ìlọrin ti ṣe rí àbí. nínú iṣẹ́ tó Ògo Ìlọrin ti ṣe. ẹ ṣeun nítorí Ògo Ìlọrin gbé dání pọ̀ rẹpẹtẹ kọ̀tán nínú ẹ̀ nìyẹn ẹ lọ wọ ọ̀pọ̀ ní àwọn ogun kan ṣẹlẹ̀ ogun la máa pè é tó dájú pé world wide ní gbogbo àgbáyé ni oníkálukú wọn ni wọ́n fi ẹ̀mí sí níbo lọ́ba adé látara pé nǹkan tí ò ṣẹlẹ̀ ní Ìlọrin tó fẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ tí àwa tí a jẹ́ security for security ni màá kàdé ká jẹ́ ẹrú àwọn bàbá yìí àbí ọmọ rẹ ṣe wọn ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn sì ìyá lọ bẹ ojú kọ́ lè gbélé ìwọ táwa sí wa yóò láàṣì wà ìbọn nítorí pé kò ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn bàbá wa ìlú àwọn òyìn ìyẹn kọjá lákòókò ẹlẹ́ẹ̀kejì Ògo Ìlọrin àwọn lòmí tó wà bẹ́ẹ̀ ogun lọ́wọ́ máa ń jà ẹ̀ẹ́kọ́ bí ẹlọ́kọ́tù kan bí òòjẹ̀ pọ̀ lọ́ba tó dé ibi kọ́ọ̀tù nìkan ni gbogbo àwọn tí Ògo Ìlọrin bá gbé lọ kọ́ọ̀tù akọ́kọ́ ti kìlọ̀ fún wọn ni ìkìlọ̀ ní kọ́kọ́ síwájú ìkọ́ báyìí àfẹ́ ìkọ́ báyìí má ṣe ìkọ́ báyìí má ṣe ìkọ́ báyìí má ṣe nígbà tó bá wá dúró tó bá sọ pé òní gàkẹ́ náà ìgbẹ́ ṣe ó kéé sí ẹgbẹ́ sọ fún níjó ní ìsìn ẹnìkan nínú ẹnìkan ta ní àjọ ní ọ̀rọ̀ report nínú àwọn nǹkan ta kọ̀mpléènì fún lórí bàbá wọn bàálù Ìlọrin nígbà tó wá fẹ́ máa ń mú àpèjúwe kan wá ní ẹ̀ka wíì kan wípé bàbá wa ṣé òde Yahya Al-Fulani tó bá tẹ̀lé fóun fẹ́ bá lọ ní sọ̀rọ̀ tí kò yẹ kó máa sọ fún bàbá wa ọba ẹ̀mí àgbé bó ṣe ń dọ̀bálẹ̀ fún wọn àbọ̀ ṣe ń kí wọn yẹn kò lẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan ta kọ̀ọ̀rọ̀ èdè nítorí pé bàbá tó gba góòlù ọlọ́ọ̀dì dada fún wọn ní tìrẹ̀ gbogbo tó lè. tó bá tẹ̀lé ẹ bá lóun ò ní gbọ́ àwa náà ò ní gbà tí ẹ bá sí ní nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n sọ fún wa ibẹ̀ yóò ṣéǹjì gbogbo nǹkan tó ń ṣe ìyẹn gẹ̀dẹ̀ rí ẹ̀rí ẹ tún lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí tó tún ṣẹlẹ̀ sí náà tó tún dá sí ẹgbẹ́ ìdílé yẹn tí ò pẹ́ ní ọwọ́ tí ò pẹ́ ní ẹsẹ̀ nígbà tó bá ń bí kíní wàá máa wá yọ irọ́ lọ́rùn wàá ń pè gbogbo àwọn èèyàn tó bí àgọ̀ ní wọ́n ni ẹgbẹ́ ìdílé yẹn tó wá ń ṣe pé nígbà tí ò pẹ́ ní ọwọ́ tí ò pẹ́ lẹ́sẹ̀ but ẹnu ẹ̀ ló wà yẹn but ó lè wọ́n dá ní ojú bí ọ̀dọ́ Ọlọ́run ó gbẹ̀sọ̀ ti tàlíkà wọn ẹ̀sọ́ ayé yan ó gbà kò sí bó ti fẹ́ ṣe ó sọ fún ẹni yẹn. ẹ bá wa kó àárín yẹn bá wọn. lẹ́yìn yẹn nípa pé bèbè ń ṣe yẹn nìkan la gbé dání. ẹgbẹ́ ìdúgbò yẹn ìgbàlódé bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tó Ògo Ìlọrin tẹ́mi ń jẹ́ national president tí mo jẹ́ ààrẹ Ògo Ìlọrin. àwọn àtàwọn àjẹkì ń ṣe rọ̀ díẹ̀ àwọn ọmọ tẹ bá lọ wo àwọn obìnrin wa wọ́n lé ní more than 200 and something. tó jẹ́ àwọn obìnrin Ògo Ìlọrin dáadáa ẹ̀dẹ́gbẹ́ nígbà táwọn kọ́ dé tèmi ìwékílẹ̀ àwọn owó nìkan la lè ṣe tí ó ṣe yí pé àwọn alọ́mọ gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn kò sáádà lọ́wọ́ ẹni kankan táàjọ gba kò sáádà lọ́wọ́ ẹni kankan àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa because kò tó bá fẹ́ ṣèlú lóòótọ́ àwọn èèyàn lè padà lè bá wa sọ̀pọ̀tì but àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa gẹ́gẹ́ ẹ jẹ́ ká ṣe àwọn kankan ẹlẹ́rù ní ọkọ̀ mọ́tò gbogbo ọkọ̀ pé kíní ni ẹni tó bá padà lọ sọ pé ẹ̀ẹ́pọ̀ ẹ̀ ṣe bákan náà wọ́n á kọ̀ wò kékeré yìí náà ti ṣe nínú àwọn ọ̀pọ̀ tá a ṣe ni pé àwọn pẹ̀lú àwọn obìnrin wa
ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí èmi mo jẹ́ torí pé púpọ̀ sí tèmi ó yàtọ̀ ẹnì òun tábà wà ní ẹgbẹ́ oníkálukú àníyàn tó bá bá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àníyàn ti tèmi ní pé báwo ni ìdàgbàsókè ìlú báwo ló lè ṣe nígbà kọ́kọ́ ṣe ni pé a lọ sí hospital èmi pẹ̀lú àwọn èèyàn a lọ sí hospital àwọn obìnrin wa a rán wọn lọ sí hospital ẹ lọ máa kó àwọn tó wà ní hospital ẹ lọ kí wọn tẹ bá kí wọn ẹ máa sọ bíìlì wọn ẹ máa sọ bíìlì àwọn tó wà bẹ́ẹ̀ èyí tí kò bá tí àwọn nǹkan ta nílẹ̀ ní project tí ó bá pé ẹ sọ díẹ̀ nínú àwọn nǹkan yẹn tó dẹ̀ já sí pé ta bá wò ó nínú àwọn nǹkan tí ẹ bá lọ sí Ògo Ìlọrin page ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ẹ lọ sí Ògo Ìlọrin page ẹ máa rí níbẹ̀ èyí tí ọ̀rọ̀ bọ́dà 100 èèyàn ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ọlọ́sọ̀ hospital láti gbé pé àwọn tó kù díẹ̀ káàtó tí wọ́n rówó bíìlì wọn san ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ Ògo Ìlọrin alọ́ ń ṣe àwọn nǹkan yẹn fún wọn bẹ́ẹ̀ àwọn èèyàn orílẹ̀ yìí ni. nítorí pé gbogbo tó da láyé àwọn èèyàn máa mójúkó bẹ́ẹ̀ àbúrò ẹ̀ làwọn èèyàn máa ń sọ ẹlẹ́ẹ̀kejì gẹ̀dẹ̀ rí bó tó bá fẹ́ ṣe dáadáa ẹni pamọ́ má dúró ìkọ́ tí àkótá àgbègbè máa fi mú kí ní ìwà ní gbogbo gbàgbé ẹwo nígbà tí o ṣe pé akẹ́kọ̀ọ́ owó bẹ̀. ká máa tan kámẹ́rà sẹ́yìn o fẹ́ ṣàánú èèyàn o fẹ́ bóyá láṣìírí o wá pẹ́ ní kébi ní kọ́kọ́ mi ṣẹ̀ sí. ẹ̀jẹ̀ ìdílé àwa gẹ̀dẹ̀ rí ìta àfẹ́ ṣe ni agbẹ́bùyàn láṣìírí ni àjẹ ní ìkápá lọ́jọ́ míì ó máa pọ́ sínú bí ẹgbẹ́ lè tọ́ kámẹ́rà sí ọlójú tó bá ti kọ̀rọ́ṣẹ́ sí yàn àmọ́ àwọn àwa ilé èmi pẹ̀lú àwọn tá a jọ ṣe ìtọ́jà obìnrin Ògo Ìlọrin ẹ̀jẹ̀ ní àwọn tá a jọ ṣe nǹkan yìí a ṣe fúnra wa ni a ní ìkápá kò sẹ́ni kan tí ó sọ pé ṣé ìkọ̀tẹ̀ fún ìkọ̀tà fún iṣẹ́ ìdíṣẹ́ àbẹ́ ìdíṣẹ́ àwa ní ọwọ́ ara ti tèmi ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ pẹ̀lú ìkúlọ́wọ́ àwọn obìnrin yẹn ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ yẹn a lọ is more than 100 yẹn ta lọ ṣe pẹ̀pẹ́ níwọ̀n bàtà ní agbára ta lọ síbẹ̀ ìyẹn dé ní lẹ́yìn náà nínú Ramadan yìí náà ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ yẹn ó dàbí tó ti bẹ́ẹ̀ padà bọ́ ti fi bẹ̀rẹ̀ ibi wáàsí tí wọ́n máa ń ṣe ní ilé tó ṣé wàá nínú lọ́dún ta kọ́kọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ láti lọ fáwọn èèyàn ní ìkọ̀tí alágbà ní oúnjẹ nírẹ̀sì bóyá o gbogbo bọ́ṣe máa ń pọ̀ tó bẹ̀ ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ kódà ní ọdún tá à ń wí nǹkan ọba lórí ló ṣàgbà fún níbẹ̀ ni ọlọ́run ọba o ajẹ́ta máa rí ṣe tọ́kù dání bọ̀ di àárọ̀ yìí di èdè ìtawà yìí ọlọ́run ò kẹta máa jẹ bọ̀ ó wá ní orí dúró tí àṣẹ oníkálukú dá máa mú àìdí àwa ni ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ sí òkè àìdí àwọn òkè tọ́jú àti òkè ẹ̀jẹ̀ ká ló fáwọn òpó àwọn kan wà òpó ni wọ́n ní ìkàkọ́ lọ́kọ́ mọ́ àwọn ẹlòmíì wà tẹ́lú kò sí lọ́wọ́ wọn tẹ́lú àwọn olóde ní opportunity táwọn tó jáwọ́ èèyàn ní ara wọn tó ní kálukú wọn tó dẹ̀ ń ṣe lẹ́yìn yẹn Ògo Ìlọrin ṣe yẹn pásánà jẹ́pẹ́ àjọ máa dá pẹ̀lú àwọn obìnrin yìí nítorí mo fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin Ògo Ìlọrin gidi gan nítorí pé wọ́n múra sí nǹkan yẹn gan ní ti dáadáa gan ìbúra sí yẹn pọ̀ ọlọ́ọ̀bá ni àbàṣọ wọn ní ẹ̀sán gbogbo wọn gbé ìfẹ́ Ìlọrin wọn gbé sẹ́nu èmi gangan personally láì ṣe pé bóyá kíni jákà mi kọ́ o èmi gangan náà mo tún ṣe kíni màá tún gbé ti tèmi náà lẹ̀ yàtọ̀ sí pé ìtajọ contribute ni ìkókè o ẹ tún máa dín eléyìí kò ṣe pé jákà mi àbí jákà tó jáde ìbẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́yìn jákà jákà. à ń ṣe eléyìí ẹlẹgbẹ́ torí. ó ṣe eléyìí ìbéèrè ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì àjẹ̀ńgbọ́ ẹlẹ́gbẹ́ kóòtù nìkan ló máa ń gbé yẹn lọ ìdí kan ló máa ti bá ẹgẹ́ ìdílé gbogbo òkè yẹn èyàn mẹ́rin la gbé lọ kóòtù ẹgẹ́ ìdílé gbogbo àwọn òkè yẹn Ògo Ìlọrin ṣe níwọ̀nba tí a lọ bá anybody àwọn òkè tàdé sọ yìí ẹ lọ sínú orí Ògo Ìlọrin tó bá lè jáde pé táìmù lórí kan tó fi mú ní tẹ̀sí tọ̀bẹ̀rẹ̀ wá á jáde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè ti ṣe pé kí ni gbogbo àwọn òkè yìí gẹ̀dẹ̀ rí ó ní evidence ó ní àkọsílẹ̀ because Islam gangan fara mọ́ bí mi ká ní àkọsílẹ̀ nǹkan. ẹ má bínú eléyìí tí mo fẹ́ béèrè yìí láti ìgbà tó Ògo Ìlọrin ti bẹ̀rẹ̀ tá bá lọ pé kẹ́ ẹ máa ṣí yá àṣìǹkan báyìí gbà báyìí àṣìǹkan báyìí àṣìǹkan gbà báyìí ṣé ǹjẹ́ ẹ bá fojú wò pé ẹ ti ná tó bí èlò bóyá bíi 10,000. ṣé ní gbogbo nǹkan tí oníkálukú bá ná láyé níyàn kó gbà pé Ọlọ́run bá ní ọbẹ̀ lẹ́sìn
tó bá dájú pé owó lọ́rí ti pé ọdún márùn-ún kọjá díẹ̀ bá ní sí tó bá ń pé owó níná ni tíyàn náà àti calculation ni a ti kọ́ odidi ilé fẹ́kọ́ máa wo bẹ̀ pé ilé ni odidi ilé bẹ́ẹ̀ ni mo sọ ìgbà alhamdulilayi pé talent tó ṣe lè ẹni náà try ní personally ní àgbo ara ti tèmi ó dẹ̀ ṣe pé tí bá náwó màmá sọ fún mi pé mo ti ná ibà ìkọ no màá gbé lẹ̀ ni ìgbé ókè wọ́n nídìí èlò lẹ́nu wọ́n nídìí 20,000 lẹ́nu ẹgbà 20,000 ní ìjọba mo ti ná ẹgbà ẹnu ẹgbẹ́ náà ẹ̀yin náà ní ẹ̀rọ náà. láàrin ẹ̀ náà torí àkókò yẹn mo fẹ́ ká ṣe bẹ́ẹ̀ sí ní àwọn ìrìnàjò yìí ṣe ń lọ bí ṣe ń lọ yìí ǹjẹ́ ẹ níbì kan àbáwọn èèyàn kan ẹgbẹ́ ní tẹ bá ti níbi owó tẹ lọ lè bá àbí kẹ tẹ kámẹ́rà sójú kẹ wá sọ pé tọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ dákun a ní ìdìrànlọ́wọ́ o. ẹ ṣeun àwọn kan bẹ̀ ni pé bóyá èmi ò ní lọ́ọ̀dù. àbí kọ́ bẹ ẹ kámẹ́rà àbí ń káṣà o. gẹ́gẹ́ bí èmi ò tẹ̀ ní lọ́ọ̀dù bẹ̀ wá nìyẹn aláwọ̀ kan bẹ̀ ibi tí mo lè sọ pé àwọn èèyàn dá sí nǹkan ìtọ́ kíyàn ní ìbẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú gbogbo tó bá ń ṣe nígbà ológun yẹn dé nígbà tó lógun pé ogun pé àwọn kan fẹ́ pọ̀ lọ rí wọn ṣẹ́bi tí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ ní ìwà àwọn kan wà tó dá sí pé wọ́n assist ẹ pé wọ́n jáde wọ́n lọ pé eléyìí ogun dá sí àmọ́ lápò tèmi dandan kì í sọ̀rọ̀ bí 20 million ní àpò tèmi dandan fúnra mi tí ó dẹ̀ ṣe pé owó táwọn lọ pé mo ti ná iye báyìí o ẹ̀gẹ́ ti dẹ̀ ìgbẹ́ bóyá ẹgbẹ́ iye báyìí ẹ lọ máa ná ẹgbẹ́ iye báyìí ẹ lọ máa ná ókè Ìlọrin la lọ lẹ́nu ókè Ìlọrin agbọ́dọ̀ nìkú pẹ̀lú pé aṣọ ìtẹ́lu á jẹun pẹ̀lú àwọn nǹkan tá a bá tún máa ṣe òkú èyí báyìí tá a jáde nílé ẹ̀gẹ́ ti dẹ̀ ká dẹ̀ kú kan bóyá lágbájá ìwọ ni tí ò ṣe pé ó ti dé báyìí tó ti lọ́kọ̀ náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn witness ló wà lórí ẹ̀yìn. níta fi ń béèrè ara àwọn tó ń sọ yí pé ní wọ́n fi lọ ní pawó sápò ara wọn. lẹ́yìn yẹn àwọn yẹn kò dẹ̀ sí anybody èmi Murtala o mi ò ever di sí i nítorí pé nìkan èdè oníkìní kan náà mo jẹ́ ẹni tó ní tìjú gan jẹ́ pé mo kó yẹra ìwọ̀sí ẹni tó níwọ̀sí mi tí wàá máa mú yàn lẹ́yìn tí wàá lọ Ìlọrin ló wà yẹn ẹgẹ́ ìgbẹ́ kí yàn lè jáde nǹkan tí mo sọ yìí ìwọ náà lè jáde kó lọ wádìí wípé gbogbo àgọ́ tí mo sọ ìgbà alọ́ fún yàn lówó lọ hospital ni alọ́ ṣe gbà kan ni à ń fáwọn ẹni oúnjẹ ni lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn ní gbogbo Ìlọrin yẹn pé ṣé àwa gba owó nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọwọ́ wọn pé o abẹ́ lọ kí àwọn èèyàn lọ síbi o abẹ́ fún wọn lówó abẹ́ fáwọn èèyàn ló ń jẹ fún kíní o ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ yẹn o lọ́lọ́ ìyàn ní mo fún yàn. ó dà jẹ́ délé ọ̀rọ̀ kéèsì náà. mo gbọ́ ọ̀rọ̀ kéèsì. ó dà lọ́dọ̀ ó kéèsì nígbà mi táwọn ẹlẹ́nu àgbẹ̀ àwọn bá yíjà ẹ̀kọ́tẹ́ ti mọ́ yìí ó fi tọ́jú ẹyin nìkan ní ẹ jẹ́ ká gbé pẹ̀lú jáde ẹ jẹ́ ká ṣe kíní kan. ó di lọ́jọ́ kan àfa àṣàkámọ́ ọba gbé kíní jáde lọ́jọ́ kan àkáǹtì jáde kékeré mo ti ọba tó dá tó ti ṣẹlẹ̀ ni bóyá lọ́ka 20,000 ẹ̀gẹ́ ìdílé wọn á ní ẹ̀ máa wò ìgbẹ́ta sọ fún yín nìyí ọlọ ibi tá a ti rí tọ́lọ̀ tí ń bò ní kásọ̀tọ́lọ̀ bí kọ́lọ́ máa jòun sí ẹgẹ́ ti bẹ́ẹ̀ èèlò ní kíní ẹni tó bá lè rówó gbà níbi orí sókè àtìdá ló fẹ́kọ̀ọ́ náà ti láwọn èèyàn ẹgbẹ́ lágbájá o àníjùgbà o àníjà o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó já sí pé ìkan tí mo ṣe fẹ́ gbogbo èèyàn rí ṣe ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí mo bá lọ bẹ́ẹ̀ lómi kọ́rọ̀ kò ní ṣe ọ̀gá ẹgbẹ́ tó bá ti fẹ̀ díẹ̀ sílẹ̀ gbangba níbi akọ́lẹ̀ pé mo ṣe kọ́lẹ̀ ìyá tó bá ń pè wọ́n tó lè fẹ́ kojú tó àti tó máa lọ pé kí ní ìyẹn lè rí àmọ́ èmi Murtala èmi ò wọnú ilé olówó kankan kì í lọ ṣe pé wọ́n dà nígbà tá à ń sọ yìí àwọn ẹnìkan tó pé àwọn fẹ́ fún wa lówó fẹ́ ó nílò gbọ́dọ̀ gbélé ọbẹ̀ tó ní à lájẹ nídìí owó oníṣòwò bèrè lọ́wọ́ ẹnì kankan nìyí. kọ́lá àwọn àtúpadà ara àwọn èèyàn tọ́jọ́ tó gbà náà ni òkè ọ̀fẹ́ nìkan gba mọ́tò ẹlẹ́ni kẹ́kọ̀ọ́ lè gba mọ́tò. ẹgbẹ́ ìdílé ṣe mọ̀ pé Ọlọ́run ti fi ojú àwọn alábòsí wọn ó lè dúpẹ́ fọlọ́run gbogbo ó dá kíyàn ní dúdú ẹgbẹ́ ìdílé ṣe mọ̀ pé àwọn ẹlòmíín wọn á ti ní pílánì tó pọ̀ fún yàn tí wọn gbẹgbẹ fa rẹ̀ kò ní wọn fa rẹ̀
àwọn ọlọ́run kó mi lọ nítorí pé mo jẹ́ ìdá kan tó já sí wípé ìlọ máa tọrọ nǹkan kó máa nílé la ibi máa bá nígbà tó lówó ẹ̀gẹ́ bí bẹ́ẹ̀ tálíkà ọlọ́run ni àwọn tèmi ọlọ́run wà láì tálíkà ọlọ́run ni mo lè jí lọ́jọ́ mi rọ̀ fún àṣírí mi kọ́ lọ́ máa dùgbò mo lè jí lọ́jọ́ mi ti máa ní 10,000 naira lọ́wọ́ wọ́n bẹ̀ dídí lálẹ́ kọ́lọ́dọ̀ bí sànú mi ẹ̀jẹ̀ pa ayé lẹ́rìn kan nínú àwọn tí wọ́n mọ ọ̀rá ó pọ̀ sí gbogbo ya nínú àwọn tí mo sọ tán sọ kéde nìkan kéde méjì o kọ́dà kéde mẹ́ta lórí ọ̀rọ̀ pọ́jẹ́tì ilé kéwú àti mọ́sùlùmí tàbílá yìí mo rá àwọn tán sọ ní péjà ẹ̀yin ò tí ní láti máa sọ pé ní ẹ bá wa dá sí mọ́ tẹ́ ẹ ní bàbá Bariga ẹ̀yin tẹ́ ẹ lóló. èrò ọlọ́run ló dá kíyàn ní ẹ̀gẹ́ àtúntò lọ ní àwọn ọmọ ìlú tó lọ́ bá fẹ́ ṣàánú èyí ọlọ́run tó àbàláìkà ní ojú ọ̀sẹ̀ ìdúró ọlọ́run wa gbé sẹ́nu àwọn èèyàn àwọn ọmọ àti sáré ìjọba àti ìdúró rẹ̀ ní táwọn èèyàn ń gbèrò sí ni ọlọ́run ti ń bẹ̀ ọlọ́run àjẹjẹ kì í mọ sójú ọ̀nà àní ṣe ní ní àpàdé ẹ̀jẹ̀ ń gbìyànjú kọ́lọ̀ kó tó sáré kan ṣe ní ọlọ́run ní sèyí láṣẹ ma mo kàn fẹ́ tẹ́ bá mi kàn mọ́ sí kan káwá fàdúrà parí ẹ̀ lórí ọ̀rọ̀ ògo Ìlọrin Òṣogbo Ìlọrin yìí pé ní ṣé ó pọ́sibù kó pé méjì nílọrin. kò pọ́sibù ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ kò pọ́sibù. rárá àwọn kan wọ fìlà káwọn náà wọ ẹ̀wù májò kó lè ti àká yìí. ẹgbẹ́ ti ní ó dáa èmi ò tẹ̀ níbi pé àdúgbò àti kún sí ọba tó dáa mo ti ṣẹlẹ̀ rí wà láìkàlà ìsọ́bí ilẹ̀ sí láìláìlá inú ìtẹ̀mí dùn sí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ táwọn ní ìgbésẹ̀ kájà àkànlẹ̀ eléyìí omi ṣe mo jámọ́lá o because ẹlòmíì lọ́jọ́ mi ìgbọ́n táwo ó ṣe gbogbo nǹkan lójú máa kọ́fà ibi táwọn bá ti láyẹ ẹlòmíì àjẹkí ni agbẹ́bẹ̀ ó dà lọ́jọ́ mi wọ́n bọ́ sí kàkà fún mi ẹlòmíì àjẹ ogó lọ́rí ẹ̀jẹ̀ wá ń bẹ̀ ẹ̀jẹ̀ ṣe bákan wọ́n máa wò pé ṣé gbogbo nǹkan náà ni a máa ní kápá láti ṣe ni ogó lọ́rí yìí ní ìgbà sálárì lọ́wọ́ ẹnìkan ní ìdẹ̀wọ́lé ẹnìkan láti gba owó ẹgẹ ti bẹ́ẹ̀ sìn. àti ẹ̀ láwọn ẹgbẹ́ mi náà. ẹgbẹ́ mi táwọn ẹgbẹ́ pọ̀ tó ẹ káwọn náà gbìyànjú tó lè kálukú wá ká mú bọ̀tà mọ́ pé ẹni ẹgbẹ́ mi yẹn á jẹ́ orúkọ mi ìjọba nítorí kọ́mọ bá lè dáràn là ṣe tọmọ nítorí kọ́mọ bá dáràn là ṣe sọ ní orúkọ gbogbo àwọn èèyàn ti mọ̀ pé Ògo Ìlọrin wọ́n dẹ̀ mọ ẹni tó jẹ́ ààrẹ ẹ̀bẹ̀ tí ọba wa lù Ìlọrin tó dá níjó ní ìgbà tó dé láwọn bàbá aṣèkùmá wọn ni Ògo Ìlọrin àwọn ò tí ì ní pé bí mo ṣe tó dílẹ̀ náà wọ́n ṣe ìṣọ́nà ni wọ́n wá nílé àwọn tó dá Ògo Ìlọrin lẹ̀ tí ò fẹ́ lómi ilẹ̀ pé ó tó ń torí pé bàbá ti ṣíwájú ni tí ẹ lómi ò lè sọ pé òun jẹ wọn. ìwà lábẹ́rẹ́ sọ náà nìyẹn ìpè òun náà ni ẹ̀yìn yìí alọ́gbà wa pé mi gbọ́dọ̀ bá lójú ọdún rẹ̀ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ sì lẹ̀ dá kìíní ilẹ̀ tí wọ́n ti fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ máa ṣe nígbà náà kò bọ́ sílùú kí Ògo Ìlọrin kó péré ní Ògo Ìlọrin tó ti wà rẹ́jísà. ẹgbẹ́ mi náà tún lè wà. ẹgbẹ́ mi lè wà dáadáa tó náà lè ṣe dáadáa. Ògo Ìlọrin bá wọn kan náà wájú. Ògo Ìlọrin bá wọn kan náà wájú. ẹgbẹ́ mi àwọn IDBU. gbogbo ẹbí wọ́n ti tọ́ ọba tó ní ká gbọ́ náà lè ṣe dáadáa nígbà tá a rí gbogbo nǹkan ìní. ọbẹ̀ tó ti lulẹ̀ àmọ́ yìí. nígbà tá a ókè tó tóbi lọ sí wá sí gbogbo ìkẹ́kọ̀ọ́ wà pé àgbẹ̀ eléyìí àwọn kò tí ì gbé dání òun làwọn gbé dání ẹgbẹ́ ìdílé làwọn fi dúró ẹjẹ́ káwọn àgbà tí wàá lẹ̀ ká gbélé yìí dání ẹgbẹ́ ìdílé sí tẹ́lẹ̀ mi bá dá Ògo lọ nílẹ̀ ìtàwọ̀ wa ká gbé dání yẹn ìní ìta ẹ pé wọ́n rò pé oyè kéde lọ fún wa pé àwọn máa fi gbé dání Ìlọrin a máa fi ṣe kí ni a máa fi lọ sí òkè ni wàláì kàlá ló fi ọba tó dání mo fi ṣe ẹlẹ́rìí wàláì kàlá ìsọ́nbi láì nígbà inú mi ókè ẹjẹ́ dúdú kúrọ́kọ̀ lẹ́yìn kó Ògo lọ yìí ẹlòmíì ti dá ẹgbẹ́ lẹ̀ tó jáde pé èmi gangan ni mo fẹ́ bá a kó jọ. jẹ́ gòkè o kí ni lórí alọ́bà àwọn lágbájá báyìí lọ́bà àwọn kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà ń bẹ̀ tó bẹ̀ kọ́ dùgbẹ̀ àwọn Ògo Ìlọrin ìgbé lágbájá báyìí ẹlọ́bẹ̀ ẹni náà lánàá sọ̀tà dání ẹ̀jẹ̀ ń dọ́gbọ́n mi fẹ́ràn Ìlọrin gan mo fẹ́ràn Ìlọrin gan tó dùn mọ́ mi gbogbo kẹ́lẹ́ mi wá jẹ́ pé òun náà Ògo Ìlọrin ni wọn ò ní jẹ́ ẹgbẹ́ ìlú ẹ̀yẹ ìjọba ìforúkọ nítorí pé nítorí tí ọba ti jẹ́ ìkan ó ti di kírímínà yẹn
ẹ̀jẹ̀ ti yẹn sí tó bá sọ pé o fẹ́ máa jẹ́ orúkọ lágbájá kí ni ìdílé jẹ́ orúkọ ẹ̀. ó dàbí jẹ́ lómìnira ló ń tún fẹ́ ní Ansarul Islam. ẹ̀gẹ́ ta àlò mọ́ríkàsì nítorí pé tí o bá ti jẹ́ pé tí o bá ti jẹ́ láàrin ògbódò tó o sì gbọ́ wọ́lọ́dọ̀ ṣe dáadáa. ẹ̀gẹ́ ti rẹ̀ irú ìyẹn ògbódò. tó o gbàgbọ́ àwọn kà máa ní. owó lọ ó ti wà rẹ́jísítà ẹ̀gẹ́ ti rẹ̀ àwọn ó dá kí ẹgbẹ́ ẹ̀mí náà kó wà láti ṣe pé ìlọsíwájú Ìlọrin iṣẹ́ pọ̀ lẹ́ ẹ̀gẹ́ ti rẹ̀ nítorí gbogbo àná là ń kọ̀rọ̀ pé ká nítọ̀ dáadáa lẹ̀ ẹ̀gẹ́ ti rẹ̀ ó ní bàbá ṣòkà mọ́ ìdùnnà kọ́lẹ̀ òní ṣé wàá dá mọ̀ kọ́lẹ̀ yìí òní wọ́n ní wọ́n tún kò láyé ó tún wá dàbí ẹni tó yìn tẹ láyé ẹ̀gẹ́ ti rẹ̀ gbogbo táwọn kálukú alábàdé ṣe á jẹ́ pé kí nípa èmi o lọ́dọ̀ ti tèmi o èmi fara mọ́ yẹn dáadáa wà lá ìtàlá ìsúnmọ́bìlá ilẹ̀ tí ìlà ìlà àti ìlà wà mo fi ọ̀rọ̀ tí ò ṣe mùjámọ́là ẹ̀gẹ́ ti rẹ̀ àmọ́ pé ẹ̀ fi máa jẹ́ òkun ìyẹn ti gbáwájú ẹjá wa náà owó kọ ní nígbà tó gbó lọ ní dé wọn àjẹ mẹjúmọ sábà wọn àjẹ rọbì tó tún lẹ wọn àjẹ IDP àwọn náà tó wó kọ ní ẹ̀yin náà wó kọ mí ẹ̀yin náà wó kọ mí tó ìlọsíwájú Ìlọrin ló jẹ ó kọ kẹlẹ tó fún wọn àwọn náà lè máa jẹ ìlọsíwájú Ìlọrin Ọlọ́run kó bá sanni lẹ sànsà kọlọ mọ ṣe ilé ìláṣẹ náà gbogbo tá a sì gbé dání ọba títí ń ṣe bọ̀ látàná Ọlọ́run má padà o kọ́ọ̀lá bàbá wa Sheikh Kamaluddin kọ́ọ̀lá bàbá wa Lágbàjì kọ́ọ̀lá bàbá wa Sheikh Adam kọ́ọ̀lá bàbá wa Sheikh Alimi gbogbo wọn pátápátá Ọlọ́run má sábà kẹ́ wọn àwọn tá a bẹ láyé náà Ọlọ́run má jẹ́ àlò kan ní bàbá Ọlọ́run kàrà lẹ́yìn yìí o àwọn nǹkan ń gbọ́ báyìí tó ní kọ́ta àwọn òkà burú òsì sí àwọn tẹ́ irú náà la burú òsì àwọn ọ̀tá yẹn gbogbo àwọn ọ̀tá yín pátá Ọlọ́run kò fi nǹkan ṣe wọn ọ̀làlá ìlà nǹkan jẹ́ ọ̀dá ni o ọ̀làlá hawla wala quwwata illa billahi subhana rabbika amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. Tàbá tó tún ní ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ni ìtẹ̀síwájú bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ bó ṣe lọ pọ̀tà mọ́ èyí náà tá à ń sọ fún mi pé everybody bó sọ ẹ̀ máa kọ̀kọ́ ìbọn tí ò da lọ́dọ̀ lórí bàbá Mufti máa kọ̀kọ́ tí ò da lórí bàbá Mudiru Morikas máa kọ̀kọ́ tí ò da lórí bàbá Khalifa Adabi ìwọ tó bá ń ṣe kí ni lẹ́yìn ìkìlọ̀ yìí o fẹ́ ká gbé ojú ogun wá nìyẹn o ànígbà yẹn o ànígbà yẹn o ànígbà yẹn salamu aleykum. Wa aleykum assalam wa rahmatullahi wa barakatuh àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí ọba dé náà yóò lòdì.